Ó dàbí ẹni pé ọ̀rọ̀ ẹnu gíga yìí ní ìsìn ó ti wá di àǹkó báyìí bí aṣọ ilé ìnáwó. Àwọn alàgbà olùṣọ́ àgùntàn kan náà làwọn náà ti wá ganu yìí o. Ẹ jẹ́ á jọ wo báwọn náà ṣe wá ganu níbi olókù o. Àná ni yóò rí àti bí ìgbà ìṣọ̀kan ní òru. Ìwọ kó wọn lọ bí ẹni pé ní sísàn omi. Wọ́n dàbí àlá ní kùtùkùtù. Wọ́n dàbí koríko tí ó dàgbà sókè ní kùtùkùtù ní. Sísọ tí mo sọ pé àwọn olùṣọ́ àgùntàn yìí ganu, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ mọ̀ pé àṣà tí ń lọ lásán ni mo fi dá o. Ẹ̀kọ́ kan ni mo fẹ́ ká kọ́ lára àwọn olùṣọ́ àgùntàn yìí. Ẹ rí i pé bí àwọn olùṣọ́ àgùntàn yìí bá ṣe ń ka àwọn ẹ̀kọ́ inú bíbélì àtàwọn ẹsẹ̀ orin ìjọsìn wọn níbi olókù, ẹ rí i pé ara wọn balẹ̀, wọn ò ṣe hànpàhànpà, wọn ò pe ẹnìkankan, wọn ò kà á ní ti ìgbéraga, bẹ́ẹ̀ ni wọn ò sọ̀rọ̀ ìgbéraga sí àwọn tí wọ́n wà níjókòó. Ẹ rí i pé wọn ò pe ẹnìkankan pé lágbájá ó fún wa 100,000, lágbájá ó fún wa ní 50,000. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, ẹ jẹ́ á tún jọ wò síwájú sí. Ní kùtùkùtù ó ní àwa lára, ó ní àwọ̀ lára, ó sì dàgbà sókè. Ní àṣálẹ́ aké lulẹ̀ ó sì rọ. Nítorí àwa di píparun nípa ìbínú rẹ̀, àti nípa ìbínú rẹ̀ ara kò rọ̀ wá. Ìwọ ti gbé ẹsẹ̀ wa ka iwájú rẹ, ohun ìkọ̀kọ̀ wa ń bẹ nínú ìmọ́lẹ̀ iwájú rẹ. Nítorí ọjọ́ wa gbogbo ń yípo lọ nínú ìbínú rẹ. Àwa ń lo ọjọ́ wa bí àlá bí àrán. 70 ọdún ni iye ọjọ́ ọdún wa. Yóò ṣeéṣe pé nípa ti agbára, bí wọ́n bá tó 100 ọdún, agbára wọn làálàá àti ìbìnújẹ́ ni. Nítorí pé a kì yóò pẹ́ gbé kúrò, àwa sì ń kó lọ. Ta ni mọ agbára ìbínú rẹ? Gẹ́gẹ́ bí ẹ̀rù rẹ, bẹ́ẹ̀ ni ìbínú rẹ, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò kọ́ wa. Ẹ rí i pé ètò tí àwọn olùṣọ́ àgùntàn yìí ṣe láàrin yìí, kò sẹ́nì kankan tẹnu ẹ̀ gbà tó lè sọ pé àwọn olùṣọ́ àgùntàn yìí pé wọ́n ganu. Ẹni tó bá sọ pé wọ́n ganu, á sọ pé làákàyè onítọ̀hún ó dorí kodò. Ohun tí wọ́n ṣe láàrin ó jẹ́ ẹ̀kọ́ tó tóbi fún àwọn tí wọ́n jẹ́ àáfàá alátẹnujẹ nínú àwọn àáfàá. Torí pé tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ ganu yìí náà, kì í ṣe gbogbo àwọn àáfàá náà lọ̀rọ̀ ìbáwí o. Àwọn àáfàá kan wà tó jẹ́ pé ẹ lè rí ẹni bí wọ́n ti ń jókòó lókù débi pé wọ́n á máa sọ pé ẹ mówó òkú wá. Kódà èyí tí èso lókù gan, ẹ lè rí ẹni tí ń gbarú owó bẹ́ẹ̀, kì í ṣe gbogbo àáfàá náà ní ń ganu. Ṣùgbọ́n tá a fẹ́ lò ń bẹ̀ ni pé gbogbo ẹ̀yin àáfàá tẹ́ ń ganu káàkiri, tẹ́ ń bá àwọn àáfàá lójú jẹ́. Ẹ wá wo ìṣesí àwọn olùṣọ́ àgùntàn ìjọ yìí. Nípa ìfẹ́ olùgbàlà kí ó sì kan. Nípa ìfẹ́ olùgbàlà kí ó sì kan. Ojú rere rẹ̀ kí padà kí ó sì kan. Ọwọ́ rẹ̀ jẹ́ tó wò wá sàn gbígbélé kí ní oore ọ̀fẹ́ agbára lọ́wọ́ tó gbà ní kò lè sí kan. Ìyàwó nínú ìpọ́njú kí ó sì kan. Ìgbàlà bí kò
tí wọ́n lọ ṣe níbi olókùú yìí, níbi ètò ìsìnkú yìí, ẹ wò bí wọ́n ṣe ṣe, bára wọn ṣe balẹ̀. Ó hàn lára wọn pé ìbànújẹ́ ọkàn bá wọn lórí ẹni tí wọ́n lọ ṣe ètò níbi ìsìnkú rẹ̀ àti àwọn ẹbí rẹ̀. Kì í ṣe pé wọ́n tún wá ń pariwo fáwọn ẹbí rẹ̀ pé kíní kan ìgbà wo, débi pé ẹ̀yin àáfàá ẹ tún wá ń pariwo ta pé apá kíní kan mílíọ̀nù níbi olókùú. Kì í ṣe pé àwọn olùṣọ́ àgùntàn tí wọ́n wà yìí náà, kì í ṣe pé bóyá àwọn tó ṣe ètò ìsìnkú yìí, kì í ṣe pé àwọn ò ní fún àwọn náà ní bí ṣe owó tí wọ́n fi ra epo sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí wọ́n gbé wá, ṣùgbọ́n wọn ò gbé bọ́ta nígbé pé inú àwọn dùn pé ọyá ẹ dáwó ẹ ṣe kíní kan, ẹ rí para wọn balẹ̀. Ẹ̀yin àáfàá, kì í ṣe pé mo bú yín o, ẹ̀yin àáfàá tẹ́ ń ganu, tẹ́ mọ́ ganu káàkiri olókùú, a fẹ́ kẹ́kọ̀ọ́ látara àwọn olùṣọ́ ìpè tí èèyàn bá débi olókùú, ara èèyàn máa balẹ̀ ni, látàrí pé kí ni o, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ kì í ṣe ìṣẹ̀lẹ̀ ìdùnnú, ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ni. Ní tó sì yẹ kó tó lórí ẹ̀mí ni pé bẹ́ẹ̀ sì bá wọn tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí, bẹ́ẹ̀ sì bá wọn kẹ́dùn. Ẹ wo eléyìí táwọn olùṣọ́ àgùntàn yìí ṣe, ẹ farabalẹ̀ jókòó dáadáa, èèyàn mo fẹ́ kẹ́ ẹ wo parí, kẹ́ ẹ wo bí ẹ wo ẹ̀kọ́ tó yẹ kẹ́ ẹ kọ́ ń bẹ̀, mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ bá mi share rẹ̀ tí ó fi dọ́dọ̀ gbogbo àwọn àáfàá àti èèyàn máa ganu pàápàá jùlọ síbi olókùú káàkiri torí owó, torí àtẹnujẹ. Ilé ọmọ Yorùbá, ó dàbọ̀.